Ah, Ọlọ́run má fi wá fọ́tayọ̀. Ọlọ́run ọba má fi wá fọ́tayọ̀. Ojuabe. Ọlọ́run. Sórí bí ìyá àjàrà bùkà ṣe fi ẹ̀ṣẹ̀ sìn kiri. Nǹkan tí wèrè mọ́ wúmà yẹn tó ti ń dúró dè nìyẹn. Mo ní bó o ṣe wà yẹn, o ò ní ọpọlọ. Ṣógẹ̀tẹ̀ sí, o ò ní ọpọlọ kankan. Téèyàn bá ti jẹ́ alétí lápá ọmọ, Kádíjà, irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ ló máa ṣẹlẹ̀ sí. Wàá máa rò pé people are ganging up against you. But ìwọ fún ara ẹ gangan ni òfin rẹ̀ sípò ọlọ́pọlọ pípé. Ìwọ tó fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó wá ń fepo para. By now, if you have not understand this social media, Ojuabe, that means you are a fool. That means you are a fool. Sórí nǹkan tó ṣẹlẹ̀ lórí social media yìí, wò ó jẹ́ sọ fún ẹ, ọwọ́ kan ọwọ́ lórí ọ̀rọ̀. By now you should understand that ọwọ́ kan ọwọ́ lórí ọ̀rọ̀ ẹ, Kádíjà. You are a big fool. Ọ̀rọ̀ pọ́n bẹ́ẹ̀ mú kékeré ni. Àbó olóòpọ̀ lè win gbogbo wọn tó bá gang against ẹ. There are some things tó yẹ kó o ti understand. The last fight tó fight pẹ̀lú Akim, this is what I'm still saying. Ṣòwò pé lẹ́yìn ìgbà yẹn ló bá Momo jà. Momo dẹ̀ rèé tẹ́lẹ̀ gan kò fi ìfẹ́ kan tẹ́lẹ̀ kò fìgbà kankan láìkí ẹ. Nísìnyí tó ti wá bá Akim jà tán tún sọ pé ó bú ẹ̀ ń trend kiri báyìí. Kádíjà. Nǹkan tá a máa ń sọ màjàmásá lèèyàn máa ń ma akíkanjú. Akíkanjú tó bá mọ̀jà tí ó bá mọ̀sà ó máa ń bógun lọ ni. Wo bó ṣe ń lo gbogbo Ọlọ́run kò tí ẹ yẹ kó jẹ́wọ́. Ó ti fáìn ju gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó kàn fi ń kanra ẹ torí pé ó fẹ́ prove point. Nǹkan tó bá ti yẹ kó máa explain kó ṣé àwa ò lọ́kọ ni. Torí sometimes kò kì í yé mi pé you want to fight, you want to use yourself as a guinea pig for married woman, you want to bring a man, you want to ṣọmọ if your life is already revolving around men, you are not ní enjoy life ẹ. Sórí pé insecurity ẹ báyìí òun náà fi yẹn drag ẹ wo Momo ṣé ó yẹ kí ẹnu Momo gbọ́rọ̀. Momo, I'm coming back to you. Ìwọ ló ń gbọ́kùnrin wá tó ń gbọ́kùnrin wá ó rí bó ṣe fi ẹ́ ṣẹ̀sìn. Òbú ẹ báwo ló bú ẹ ṣe dọ́wọ́ Akim? Báwo ló bú ẹ ṣe pàpà sùn pé dọ́dọ̀ Akim? Ó wá jẹ́ kẹ́nu Momo gbọ́rọ̀. Ó lọ́pọlọ o, Ọlọ́run ọba. Ó lọ́pọlọ, Kádíjà. Well, anyways, àbọ̀ abánitẹ̀. Momo, ẹ pẹ̀lẹ́. Nǹkan tẹ́ máa ń fẹ́ lélẹ̀ ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ranjú tẹ́ ẹ̀ ràn mú tẹ́ ẹ̀ ràn pa. Lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ayé yín ti bàjẹ́. Ẹni téèyàn wá ti láìkì oko jù, Momo jẹ́ ń sọ nǹkan kan fún yín. Nínú Kádíjà àtàwọn ọmọ yín tó ń dóko kiri, ẹ kàn ń sọ̀rọ̀ bíi pé ẹ̀ tí ẹ̀ mọ́nú ilé tẹ́ ti jáde, ṣé ẹ gbádùn ṣá? Kí ni ìyàtọ̀ Kádíjà àti Tina? Torí ẹ fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ yín wọ́n ń ṣe kínní you are a decent, ṣé ẹ̀yin lè fẹ́ sọ̀rọ̀ decency ni? Rí ṣé òbó tí ń gan òṣè sí lórí social media ni? Àbí àrí gbogbo voice yín tẹ́ ti ń bẹ àwọn ọkùnrin pé kán wá dó yín? Ṣé géèmù ń bọ̀ já wá dóra wá ń sìn? Tẹ́ ń bẹ Godfather pé kó nà sí yín látẹ̀yìn. Ṣé ẹ̀yin gan òṣè in fact ẹ tún wọ́ọ̀sì ju Kádíjà nǹkan fún ara ẹ̀ lọ. Momo ẹ kó ṣì ọ̀rọ̀ ọmọ yẹn ò sí lẹ́nu yín. Òun kàn jẹ́ alétí lápá ọmọ ni. Bọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn ò sí lẹ́nu yín kẹ́ wá nǹkan lọ ṣe torí pé ẹ ti hate ẹ̀ tẹ́lẹ̀ ni. Torí pé ẹ ti hate ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá ti wá rí opportunity láti máa drag ẹ̀ báyìí. Ẹ máa ran koko mọ́ lórí ni tó bá ti rí opportunity pé wọ́n ti ń drag Ojuabe. Ìwọ ló kàn mọ̀ wá rẹ̀. Ìwọ ló mọ̀ wá rẹ̀. The internet already sórí bó ṣe wà yẹn wọ́n ti fi ẹ́ sínú box kan. Ìwọ ló dé jẹ́ kó fi ẹ́ sínú box yẹn. Sórí pé nǹkan tó ń tẹ̀ mọ́ ẹ létí nìyẹn. Within the space of a year wọ́n ló ti pààrọ̀ ọkọ bíi 3. Nínú ẹ̀ náà ló ti gbọ́kọ ọlọ́kọ. Lẹ́yìn ọmọ mélòó? Tá bá ń bẹ ẹ sọ́wọ́ a máa rò pé kinní. Ó mọ̀ pé kinní ó máa ń ba orúkọ èèyàn jẹ́ ni. You can have a relationship. Don't bring it to in fact, báwo ló ṣe máa sọ pé èèyàn tó fẹ́ ò pàdé ẹ̀ lórí social media because I don't understand that part. Tó bá ti pàdé ẹ̀ lórí social media gan, take it off of social media.
because you know the Pamela of a thing issue ó ti kọ́kọ́ dá wàhálà alẹ́ fún ẹ náà. Now àwọn èèyàn lè fojú gidi rò ẹ́ because your life ṣe ló dàbẹ́ ni pé ayé ẹ̀ revolve around oko pẹ̀lú you tọkùnrin yẹn tó ń ṣọ́ọ̀bù ẹ sẹ́gbẹ̀ẹ́ and you trying to defend him with your life. Ṣó mọ̀ these people wọ́n ti mọ weakness ẹ that is why they will always get you. That is it. Wọ́n ti mọ ibi tó ti máa hit ẹ tó ti máa strike ẹ ìwọ dẹ̀ ló gbé weakness ẹ ló gbé jáde. Ṣó yẹ kí ẹnu mọ̀mọ́ gbọ́rọ̀ lórí ọ̀rọ̀ ayé ẹ̀ Khadija bíi pé mọ̀mọ́ ò ṣe wọ́ọ̀sì àbí àwọn ọmọ mọ̀mọ́ náà wọn ò máa ń ṣe international olóṣó. But at least ṣó mọ ọbẹ̀ yẹn dẹ̀ẹ́sẹ̀ ni kì í ṣe tiẹ̀ tó kàn ń ṣèrànù tó ń ṣe orí ibú kiri lórí social media tó ń pààrọ̀ ọkọ tó ń pààrọ̀ ọkùnrin ó pààrọ̀ ọkùnrin jẹ́ ní pààrọ̀ pàǹtì lọ. Any small thing wọ́n ti kápá táì anybody wọ́n ti shift pàǹtì ẹ̀ ó wá jẹ́ kí mọ̀mọ́ kẹ́nu mọ̀mọ́ gbọ́rọ̀ kó wá máa sọ̀rọ̀ sí ẹbẹ̀ yẹn ìwọ ló fà á o. Mo dẹ̀ ń sọ kíní kan and I still stand on it pé Khadija sori don't let them be setting you up. Ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ ló ń sọ ni mò ń sọ fún ẹ̀yin o. Sori set up náà ṣe fún ẹ and you keep falling. Set up náà ṣe fún ẹ ọmọ Hakeem yẹn náà fi máa trigger ẹ tó bá ti lè trigger ẹ báyìí orí ẹ máa gbaná jẹ ni. To you, you will think you're winning because you are in your own circle. But Khadija, you are not winning. O kò ń ṣẹ̀sìn ni. And tó bá ti lè mọ nǹkan tó máa fi ṣẹ̀sìn bó ṣe máa ṣẹ̀sìn yẹn lọ nìyẹn o. Mọ̀mọ́ wá sọ pé o ní ṣé Down syndrome àbí kí ni mọ̀mọ́ sọ pé o ní. Gbogbo wa epileptic. Mọ̀mọ́ ṣé ẹ mọ̀ tún mọ̀ ọ̀nà. Mọ̀mọ́ kọ́ máa sòyìnbó ọlọ́run medical term mọ̀mọ́ sometimes kò yé mi. Wọ́n máa bọ̀jẹ̀ jẹ́ bá you better put everything in order. You better put anything. When these people don't like you, má tẹ̀ ta fèlèfèlè ń bẹ̀. Don't do as if ayo kò sí rematch tó lè gbà pẹ̀lú Hakeem ó máa lose ni. Kò sí rematch kò sígbà tó bá wá fún Hakeem ó máa ṣe kí ni ó máa lose ni because bó ṣe wà yẹn mo ní wọ́n ti fi ẹ́ sínú box kan ó wà lára àwọn èèyàn tó hàn like jù so wọ́n ti already gbé ẹ́ sínú box kan tó jẹ́ pé every time wọ́n kàn máa wá nǹkan tó máa kó sínú ẹ̀ tó máa kó sínú ẹ̀ ó ṣe nǹkan báyìí ẹja sọ pé ó ṣe nǹkan báyìí àti pé wọ́n tẹ̀ tí wá rí ẹ tán wọ́n ti rí pé o kò ní problem ẹ. If you have issues with that mi yẹn èmi àfẹ́ ẹ̀ bọ́ lórí social media because ìwọ ló gbé jáde ìwọ ló jẹ́ kó rí sexual part of you ìwọ ló jẹ́ kó mọ problem ẹ̀ ìwọ ló gbé jáde kò yẹ kó máa gbé relationship bó ṣe ń rún ẹ kò yẹ kó máa gbé jáde lórí social media èèyàn tó ń rún ẹ bó ṣe ń rún ẹ àti nǹkan bẹ́ẹ̀ yẹn kan fi wá mọ̀ pé weakness ẹ ó kó ní weakness ẹ tó bá ti lè mọ̀ báyìí gbà ayé ẹ ti bàjẹ́ nìyẹn wọ́n ti mèèyàn tó ń rún ẹ wọ́n ti mọ bó ṣe ń rún ẹ ó dẹ̀ sọ pé ó ti sọ̀rọ̀ ẹ di guinea pig fáwọn married women ó ti tán ó ti tán. Every time you have issue with people this will always come out wọ́n á máa kúùkù ẹ against ẹni kò sí bó ṣe lè mọ́ ṣe mọ́ and you can't win. You can't win. So èmi sọ pé sórí àwọn kankan wà àwọn bá tún kankan wà tó bá nífẹ̀ẹ́ rẹ̀ just gbójú tó bá ta sí ẹ directly or indirectly rọra ṣe kí ni rọra ignore ṣe bẹ́ẹ̀ ni pé ò rí torí àjẹgbodò làwọn pípọ̀ ẹ̀ tó ń wọ ẹnu kúra kì í ṣe pé ayé mọ̀mọ́ dá o but tẹ́ sọ yàtọ̀ tó wà láàrin mọ̀mọ́ àti tiẹ̀ fún ẹ sórí ti mọ̀mọ́ kò wà obvious tiẹ̀ ó wà obvious ti mọ̀mọ́ kàn hate ẹ ni ó ń jealous ẹ hatred tí mọ̀mọ́ ní fún ẹ ni pé ó ń jealous pé báwo ló ṣe ń ṣe òun ò rọ́wọ́ mú lórí TikTok torí gbogbo bí ni mọ̀mọ́ ti fẹ́ dominate tí ó gẹ̀tì sí ó fẹ́ wá máa dominate page ẹ kó sásọ́ndà ẹ kó máa control ẹ tí ò bá ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe
ibẹ̀ yẹn lẹ ti máa ní problem. Ibẹ̀ yẹn lẹ ti máa ní problem. So irú mọ̀mọ́ yẹn kì í ṣe pé kinní. So ó yẹ kó ra ṣe tiẹ̀ síwájú fi maturity gbé. Bọ̀ wá máa gbére yílẹ̀ wá máa gbére yílẹ̀ níwájú àwọn tí ò nífẹ̀ẹ́. Ojuabe. Momo is not better. Momo is worse than you. But we don't see it. Tiẹ̀ la rí. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni. Ó ní I will use myself as a guinea pig for married women that like small boys. Let me tell you, you've indirectly labeled yourself Olosho with that statement. You know the community. Oh my God, society that way. Wọn ò fojú rere wo èèyàn tó bá sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kó mọ̀, it's not accepted. Either you like it or not. So every other thing that comes with irú gravity nǹkan tó sọ yẹn, wọ́n máa táàmù ẹ lólóṣó ni. Ọjà tó ń bá Akeem jà bẹ́ẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú olóṣó. Bọ̀wọ̀ bọ́ ṣe ń gbé bọ́ ṣe ń sọ pé òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ní pààrọ̀ aṣọ within the space of a year. Ọ̀rọ̀ yẹn máa jáde. Ọ̀rọ̀ yẹn máa ṣe kí ni? Ó máa jáde. Òbò ẹ tó ń trend lórí TikTok, lórí Telegram is as a result of ọ̀rọ̀ yẹn. Torí ẹ̀ mo sọ pé you see these people, you cannot win. Kì í ṣe Akeem nìkan. Àwọn tó ń ba yí ẹ jẹ́ lọ́dọ̀ Akeem kò ṣeé kà. Àwọn gan tó fojú ṣe bí ọ̀rẹ́ tó lọ ń ba tiẹ̀ jẹ́ lọ́dọ̀ Akeem nínú kọ́mítì ẹ̀yẹn náà ni o. Àwọn kọ́kọ́ wà ó yẹ kó o sì bọ́ ẹ̀gbọ́n. Nínú kọ́mítì ẹ̀yẹn àwọn tó lọ ń gbàbọ̀dé fún ẹ lọ́dọ̀ Akeem kò ṣe sọ. Ṣé kì í ṣe social media? Kí là á tí ìrírí lórí social media yìí náà? Ẹ jọ̀ọ́ kí là á tí ìrírí lórí social media? Àwọn tó lọ ń ba tiẹ̀ jẹ́ lọ́dọ̀ Akeem wọn ò ṣe ká. So jẹ́ kí n sọ kinní kan fún ẹ. The odds are already against you, Ojuabe. The odds are against you. But sórí nǹkan tó fi lè win. Má ṣe bẹ́ẹ̀ ni kó rí wọn. That is it. But in as much you want to, èmi náà gbọ́dọ̀ sọ̀rọ̀, èmi náà gbọ́dọ̀ ṣe. Eléyìí tó sọ pé Akeem bá yẹ ẹ̀sùn. Everybody táwọn ẹ̀sìn Arab pé it's not true because there's no evidence. But there's evidence of you tó ń fi rẹ̀ ṣe ẹ̀sìn níwájú different ọkùnrin kan tó ń pààrọ̀ ẹ kiri, tó ń pààrọ̀ ọkùnrin lórí social media. That was an evidence. That was ṣe That was an evidence. So you can't win. O kò fẹ́ fún wọn lọ́rọ̀ sọ ni. Ṣó yẹ kí mọ̀mọ́ tọ́mọ ẹ̀ tó ń gbé kiri bí wọ́n ṣe ń bímọ kiri náà ni ọmọ mọ̀mọ́ ń bímọ kiri o. Bọ̀ àárí tọmọ mọ̀mọ́ ẹ̀sìn tiẹ̀ là ń rí káàkiri. Tó bá fẹ́ ṣèrànù ṣe privately. Má ṣe síbi táwọn èèyàn máa ti rí ẹ. As a person tó ti bímọ tó ti tọ́ ilé ọkọ wò as much as possible. Kò tún yẹ kó tún wá gbọ́kùnrin sórí in 2026. It doesn't make sense. Wọ́n ní kó má déètì kó má gbádùn ààrẹ. Wo bí ọmọkùnrin yẹn ṣe ń describe gbogbo ẹ̀. Ó ní àánú ó lóun máa ń kanra mọ́ ẹnu bedroom ní the other side for your age. It's disgusting. Wọ́n sọ pé wọ́n máa no, the respect can never be there, Ojuabe. Kò sẹ́nibody tó lè respect ẹ mọ́ because nǹkan tó fi ń respect ẹ ó máa gbọ́ gbogbo time wọ́n strip ẹ Ojuabe wọ́n ṣe kí ni wọ́n strip ẹ of dignity. Wọ́n nígbà tó dé ṣe ló borí dé ìgbà tó máa ṣe kí ni ká ìbòrí kúrò ọkọ ọlọ́kọ ló ń gbà kiri. They are stripping you of the things that make you have value. Kò séèyàn tó máa rí ẹ mọ́ sí ojú oníṣekúṣe lọmọbìnrin yẹn náà fi ń wò. Torí ẹ̀ mo sọ pé don't be falling victim into their trap. You're falling. Àjọmọ̀ gbogbo wọn ni. Sori the best thing, ignore and look away. Kò sí nǹkan tó lè sọ, ignore. Tó bá sọ pé o fẹ́, wàá kàn máa fọwọ́ kékeré gbá ńlá ni. Ṣé o rò pé Akeem nìkan ló bá ta ni? Wàá kàn máa fi ọwọ́ kékeré gbá ńlá gbàgbé. Ṣé kìí ṣe orí social media yìí ni? Wàá máa fi ọwọ́ kékeré, wàá máa fi gbá ńlá lọ́wọ́ wọn. Ṣé ó sọ pé ògbọ́n ni? Ibi báyìí ló ti máa gbọ́n. Next time,
wọ́n ti wo you are already condemned gbàgbé kò sí bó ṣe fẹ́ justify ara ẹ̀ kò sí ni kí mọ̀mọ́ tó ṣèrànù jù kí mọ̀mọ́ máa wá sọ fún ẹ pé Ojuabe onídọ̀tí ni oníṣekúṣe ni aṣẹ́wó ló ń ṣe just imagine ó mọ̀ pé wọ́n ti bà brand ẹ jẹ́ wọ́n ti borúkọ ẹ jẹ́ a ní ẹ̀gbọ́n lórí social media yìí àwọn tó ṣolóṣojú ẹ̀ lọ wọ́n ń gbé sójú wọ́n ń gbé sórí àwọn tó ń dó ọmọ kékeré wọ́n ń gbé sójú wọ́n ń gbé ó lè ṣe àfi tó bá dé inú ilé èèyàn ló máa tó mọ̀ pọ̀ ọmọ kékeré ló ń dó náà wọ́n ń gbé wá sórí social media wọ́n fi ń fira wọn ṣẹ̀sín lórí social media wọ́n ìwọ àti mọ̀mọ́ lẹ́jọ́ mọ̀ ṣá wọ́n mọ̀mọ́ ẹ kú òṣì wọ́n ti gbé ohun tẹ́ ẹ mọ̀ jẹ dé ẹ̀yin náà máa bá ń di ẹ àgbàyà atókùmákù àmọ̀nà ọ̀run má lọ.